بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أكرمك كيت مسلمي السلام عليكم ورحمة الله وبركاته akẹ́rọ káàbọ̀ sórí ètò wa Albasira ilé tí a máa ń tẹ́tí gbọ́ ní gbogbo òru Ramadan ní aago 4 ààbọ̀ sí aago 5 ìdájí. Ètò náà tó ti dé sí orí atẹ́gùn pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àwọn sásùwà tí wọ́n bá sọ̀rọ̀ lálẹ́ ní òru gẹ́gẹ́ bí ìṣe wọn náà ní Sọ́ọ̀ Suleiman Bọ́ni Ibrahim Abu Ibrahim Isa Òkè kọ́lọ́n jẹ́ kí a rí wọn pẹ́ bismillah. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah wassalatu wassalam على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Alhamdulillah. ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún. À ń tọrọ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwa mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí ànábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ gbẹdàrí kìyàmà. Àmín. akíra ní kíkọ́ tó láyé pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. gẹ́gẹ́ bí a ti ń bára wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìrun, pàtàkì rẹ̀, àkókò rẹ̀ àti ìdí tó lè múyàn má kírun lásìkò rẹ̀ lẹ́yìn àwọn ìdí márààrún tá a ti sọ yìí. téèyàn bá kírun lásìkò rẹ̀ téèyàn ní tóun bá tún jẹ sàárì tán òun ó tún lọ sùn. ẹ máa wo ìsàyà àkókò nàkì sọ́lọ̀ orílẹ̀ àfà nǹkan ti ṣẹlẹ̀. pé tó bá jẹ pọ́lọ̀ lèèyàn kírun fún ìgbòbá tó jíyàn náà ni. ẹ máa wò ẹni tí ọ̀mọ́ kí ó gan ìbẹ̀rù Ọlọ́run bẹ lẹ́mìí rẹ̀ kọ́lọ́n kọ́ láwà kó ń bẹ àwọn fìtínà àwọn àfà. àwa fẹ́ ṣàlàyé àwọn ìdájọ́ kan tó so papọ̀ mọ́ àkókò ìrun. àkọ́kọ́ àwọn àfáà ní àwọn tí ìrun ìsọ̀ràn yàn fún gẹ́gẹ́ bí ọmọ èké, ẹni tó ya wèrè àbẹ́ni tó jẹ́ yí pé ibi ó ti dákú lọ́rán gbẹ̀dẹ̀ látàárọ̀ ó ti dákú tí ò tiẹ̀ mọ̀ nǹkan kan. so torí ẹni tó bá dákú tí ò sí láàkáì fún ìrun ìsọ̀ràn yàn fún lásìkò ìgbà náà. àbí obìnrin tí ń ṣe menstruation lọ́wọ́ tí àwọn nǹkan yìí bá wá kò fún yàn, bóyá ọmọ eke tí ò ti bàlágà tẹ́lẹ̀ ó bàlágà lásìkò tí àsìkò oorun kan ò tíì lọ. àbírú obìnrin ní menstruation rẹ̀ bá dá níbi àsìkò zuri, menstruation rẹ̀ dá bí àsìkò zuri, yes táwa nù zuri. so kí ni ìdájọ́ rẹ̀? àwọn àfáà
wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yìí wọ́n ní tí obìnrin tó bá ẹja akọgbé látòrí obìnrin tóbìnrin tó bá ilé mára síwájú mọ́gíríbì ẹ máa gbọ́ o síwájú mọ́gíríbì tí mọ́gíríbì ò tí lù tí ò tí tó irú ẹni yẹn ẹ̀yin ìyá wa tẹ́ ń bẹ nílé ẹ gbọ́ dájọ́ yìí dáadáa kí ẹ tún lè bá a mọ bí ọ̀rọ̀ wọn ṣe lágbára sí ni o obìnrin tí ń ṣe menstruation rẹ̀ wá dá bíi 6 o'clock tóòrùn ò tí wọ̀ irú ẹni yẹn àwọn àáfàá sọ fún wa pé àkọ́kọ́ lazima ha adhur wal asr irú ẹni yóò kírun àlàásárì yóò kírun zúrì ìjọ náà yóò kírun àlàásárì so ti bá wọn ní tó bá jẹ́ pé ó bá mọ́ra síwájú kálífàjárì ò tó yọ bóyá rú òru báyìí tàbí ìdajì báyìí àlìfàjárì èyọ báyìí irú ẹni yóò san gbèsè irun mágíríbì àti ṣáì ká tó gbọ́ dáadáa ẹni tó mọ́ra síwájú that is ntí ó jẹ́ kí ìran ọdún èèyàn fún tẹ́lẹ̀ nǹkan yẹn kò ń bẹ̀ fún ọ wá lọ jẹ́ before mágíríbì òun nǹkan yẹn kò ń bẹ̀ mágíríbì ò tí ì wọlé àsìkò aṣọ sì ti lọ so àsìkò àlàsárì lọ irú ẹni lazima ha adhur wal asr yóò kírun zuri yóò sì kírun àlàsárì tí nǹkan yẹn bá lọ fún síwájú àlìfàjárì síwájú àsùnbà yóò san gbèsè magribi àti ìṣáì eléyìí òun lè rí tárí látọ̀dọ̀ Abdurrahman ọmọ Auf Abdullah ibn Abbas Abu Hurairah afáwa Tawus afáwa Mujahid afáwa Rabia Imam Malik Al-Imam Shafi'i Imam Ahmad àti gbogbo àwọn tí ó tún ṣẹ́kù nínú àwọn àfáà tí ò ní ìdíkàṣẹ̀ máa dákọ̀ wọn so ntí Abdullah ibn Abbas radiyallahu anhu ntọ́ gbà wá òun náà ni pé tóbìnrin bá ilé mọ́ra iná làbùrámánì ibn Auf gbà wá síwájú magribi yóò kí zuri yóò kà láàsárì so the same thing tó bá mọ́ra before ṣubúì yóò sì kí ni o ọ̀rọ̀ kanu nínú ọ̀rọ̀ mẹ́ta táwọn àfáà sọ lórí irú ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní pé ẹni tó bá ilé mọ́ra lásìkò àlàsárì ni yóò san kò ní san zuri gẹ́gẹ́ bí bá a ṣe sọ ní òkè yẹn ẹni tó wá sì mọ́ra lásìkò tí ṣáì wà ìṣáì ní ọ̀sán kò ní san magribi so eléyìí ni mọ́síàbí ìmáàmù Qatada ìmáàmù wa Abu Hanifa eléyìí ni mọ́síàbí wọn àwọn tíntínní tí wọ́n lọ síbẹ̀ nù wọ́n ní kílẹ̀ rí àwọn wọ́n láti sọ yìí pé man adraka rak'atan mina as-salah faqad adraka as-salah ànábì ní ẹni tó bá ti lè bá rákà kan níbi ìran a jẹ́ pé ẹni yẹn ti bá ìran nìyẹn so a jẹ́ kí téèyàn bá ilé báràkà kan dédé tó kù tírun ó fi lọ tírun yóò fi bọ́ tí ò dúrà kàkà lọ ànábì ló ti bárun sálà so àwọn ní ìgbò ti lè bárun irun tí ọmọ ra ń bẹ̀ yẹn òun ni ó kí padà kì í sì ń tó ṣáájú ẹ̀ ẹ jẹ́ á padà díẹ̀ ká lọ bí ọ̀rọ̀ man adraka rak'atan min as-salah faqad adraka as-salata tánàbí sọ pé ẹ ń bá báràkà kan bí irun ó ti bárun mo fẹ́ gbé àyà kúrò níbi tá à ń bá bọ̀ ni o sẹ́yìn ọ̀rọ̀ ti di méjì ọ̀rọ̀ lẹ́ẹ̀kẹta ló kù tí máa sọ o ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé kẹ́ni yóò kí zuri àtàṣùì ọ̀rọ̀ ẹ̀kejì ni pé kó kí mọ́gíríbì àti ọ̀rọ̀ àkọ́kọ́ náà ni pé kó kí mọ́gíríbì àti ṣáì tó bá ẹ̀kọ́ wá mọ́ra before alifajari ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé ìrun tí ọmọ ra ń bẹ̀ yẹn ìnìkan ni kó kí ẹ̀rí tí wọ́n á mú wá ni pé man adraka rak'atan mina as-salah ẹni tó bá báràkà kan nínú ọ̀run orú ẹni bẹ́ẹ̀ ti bá ìrun gbólóhùn orú ẹni bẹ́ẹ̀ ti bá ìrun ó láwọn àdájọ́ nù ẹ jẹ́ kí á ṣàlàyé rẹ̀ á kọ́kọ́ gbọ́ nǹkan kan yé ń bi àdìsí kì í ṣe ń tà ń sọ́bọ̀ yìí ni mo fẹ́ sọ o á gbọ́ nǹkan yé ń bi àdìsí pé man adraka
dúnà rọ́kà mina sọ́lá lam yudriki as-sọ́lá. Ìtumọ̀ ni pé ànábì lẹ́ni tó bá báraka kan nínú ọ̀run ó ti bá àrùn yẹn ó ti bá àrùn. A jẹ́ pé ẹni tí ó bá ti bá ẹni tí ò tó rákà kan bí ìran kò bá ìrun yẹn, kò bá ìrun. Lápẹẹrẹ èèyàn ti gbórí òkè níbi lásìrà karùn ní rúkù, torí pé kábà máa ń mú rúkù la fi máa ń báraka o. Kìí ṣe tí àlẹ́ kò sọ pé ẹni bá máa ń mú ní forí kẹlẹ̀ ó ti báraka o. So fíkìú ìkówí ò nìyẹn o, kìí ṣe fíkìú Islam o. So a jẹ́ pé tí màmú bá ti gbórí òkè ní rúkù, ẹni tó bá jọ ìrun nígbà náà kò bá sọ̀láàtù yẹn, kò bá àrùn yẹn. Ìní tá a fẹ́ máa gbọ́yé nínú àdìsí yẹn, ìyẹn là ń pè ní mọ̀fóòmù mùkọ́láfà. Wọ́n lẹ́nu bá báraka kan ó ti bá àrùn. Ẹni tí ó bá báraka kan ìtumọ̀ rẹ̀ ni pé kò bá àrùn. Kí wá ní ìtumọ̀ ó ti bá àrùn? Ṣé ẹ rí ó ti bá àrùn tí a ń sọ yẹn? Ó náà ni pé gbogbo ìdájọ́ tó ṣẹlẹ̀ kíwájú kí ẹni yóò tó join, gbogbo tó bá ṣẹlẹ̀ sí màmú òun náà bárùn yẹn ń pípé gbogbo ọ̀ràn tí wọ́n bá jọ dá wọn jọ dá ni, tí wọ́n bá sàn tán jẹ́ wọ́n jọ tán ni. So gbogbo ọ̀ràn tí wọ́n bá ọ̀ràn tí màmú dá, lápẹẹrẹ ìmáàmù ti gbàgbé nǹkan kankan ní second raka, ẹni wá join ní fourth raka tí màmú rẹ̀ ti gbòrí òkè ní rúkù, irú ìdájọ́ tí màmú fẹ́ san yẹn wọ́n jọ san ni, ó ti dọ̀ràn yàn. Ẹni yẹn ti torí kó ti bá odidi ìrun, ó ti bá àrùn yẹn báwọn. Ṣùgbọ́n tí ó bá bá ń tó rákà kan níbi ìrun, àwọn ọ̀ràn yẹn kọ̀ọ̀kan àfi tó bá jẹ́ pé kọ̀bùlí ní ìmáàmù fẹ́ ṣe. Sẹ́wọ̀n pé ìmáàmù ó ti sálámà, ìmáàmù ò ní tí sálámà tí ó fi sọ̀tara kọ̀bùlí, òun nìkan ni wọ́n jọ sá. Ṣùgbọ́n táyà pé bí rúbàdí tí ìmáàmù sálámà òun ó dìde ń tiẹ̀ bí ọba tiẹ̀ tó wá sì kírun tiẹ̀ tán kò ní sẹ́yìn ká. Ṣùgbọ́n tó wá jẹ́ yí pé ọba odidi rákà kan bí ìmáàmù ṣe sálámà yẹn tó dìde tó wá rí pé ìmáàmù ń san gbèsè, tó náà bá ti kírun rẹ̀ tán yóò sanrú gbèsè tí ìmáàmù san, torí pé ó ti bá odidi ìran. Àlè mọ̀ bóyá àwọn èèyàn gbọ́ yé báwọn. Ẹ̀kọ́ nú kíláàsì a ti máa ríra wa, a máa bèrè pé só yé. So ẹ̀yin náà máa dáhùn tó bá yé. So ìyẹn wà báwọn. Ìmíì nínú àwọn ìdájọ́ tó so papọ̀ má dìí fi yẹn ó ní wípé níjọ́ Jímọ̀ tá a bá ti gbọ́ àdìsí pé ẹ ń bá báraka kan ó ti bá odidi ìrun yẹn, ẹni tí ó bá báraka kan kò bá odidi ìrun, yóò kàn jẹ́ ládàá jẹ̀mọ́, kò bá odidi ìrun náà. Níjọ́ Jímọ̀ tí màmú bá wà ní rúkù, bóyá ni yóò rìn ìyà kan ní kọ̀ọ̀ká Jímọ̀ kan títí so wọ́n ti gbẹ̀rùn dúró kó tó dé, ọwọ́ bá màmú rúkù, irú ẹni yẹn ó ti bá odidi sọ̀látùl Jumu'a. Ṣùgbọ́n màmú ti gbórí òkè rúkù kó tó join, ẹni yẹn ò bá Jímọ̀ mọ́ o, ẹni yẹn kò bá sọ̀látùl Jumu'a mọ́. Kí níjọ́ náà kí ni ó ṣe? Ìyìn tó ti bọ́ fún yẹn tó bá fẹ́ sàrun padà tí màmú bá sálámà rákà 4 ni ó fi kí o. Rákà 4 torí pé kò bá sọ̀látù yẹn, èyàn sì ìdárun Jímọ̀ kí ní rákà 2, zúrì ni yóò fi kí, kò ní kí Jumu'a, kò ní fi kí rákà 2 jà. Ó clear díẹ̀ báyìí. So ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní pé àwọn àfáàní tóbìnrin bá mọ́ra tó mọ́ra ní tí òjú ń tá fi kí lásìkò tó bá jẹ́ pé ọgbà àsìkò tó mọ́ra sí yẹn, a lè kí
ìrun méjì ń bẹ a lè kí zuri àtàṣì síwájú kásìkò magribi tó tó wọ́n ní nínú ẹni bẹ́ẹ̀ ó kì zuri tí ó kà sí ṣùgbọ́n tí ó bá lè gbà ju ẹyọ kan lọ tásìkò yẹn fún yóò kí àlàásárì nìkan eléyìí òun ní àlàyé tí Imam Malik tó ṣe tó ti bá eléyìí òun ní àlàyé tí Imam Malik tí ó ṣe sẹ́rí kò sí èyí tó fẹ́ ṣe jù òun ní ká mú number 1 àti number 3 number 3 yẹn ó fẹ́ rí jẹ́ pé ní ń ṣàlàyé nǹkan jù dáadáa tásìkò bá wà fún yàn òun lọ́fẹ̀ẹ́ dáa jù tí ó fọkàn èèyàn balẹ̀ ṣé ẹ rí tí mọ́sálà bá ti pé méjì báyìí àwọn bá pé mẹ́ta èyí tí yóò wà fọkàn èèyàn balẹ̀ níbi ìjọsìn òun ló yẹ kí mùsùlùmí ó mú ẹ ti ẹ̀jẹ̀ àgbà kágbà ni o kò rí bẹ́ẹ̀ o kágbà yìí pé àsìkò téèyàn bá jí lásìkò àsùnbà rẹ̀ kágbà bẹ́ẹ̀ àbí nàṣẹ ẹni ìran tó fẹ́ kí ǹjẹ́ ẹni tó rí ẹ̀ pé kan yóò wá wò pé mo jẹ sàárì tán tí ò kù ju 20 minutes lọ mọ́ jẹ́ ń wá lọ sùn nígbà má kú tó jí ni ẹ dákun sáàfáà rinu àbá àfáà bú ṣé mùsùlùmí ń renu àbí mùsùlùmí bú ṣé mùsùlùmí tó ka ìran kúnnù àbí mùsùlùmí tó fẹ́ fìrun ráre èyí tẹ́ ń gbọ́ mi lórí Facebook ẹ bá ń táìpù rẹ̀ ní tẹ́ni jẹ́ ṣé èèyàn bí ni àbẹ́yàn rí ní tí ò ju 20 minutes lọ kì í jẹ́ wípé èèyàn sún gbàgbé tí kò lè lọ sùn mọ́sáàsì gan ni kó yí ń pa tó bá kásìkò orun kún ní tó jẹ́ pé ní tá a gbọ́ tá a bá tá a rí nínú àdìsí ni pé anabi sallallahu alaihi wasallam tásìkò orun bá ti wọlé báyìí ihmarat àyìnà ojú ànábì ọpọ́n ànábì rẹ Ọlọ́run ṣe ìtútù ojú fún mi níbi ìrun tí má tó kírun lára mi ó tó balẹ̀ bó wà ní mùsùlùmí gidi tó bẹ̀rù Ọlọ́run yóò wá jẹ sàárì tán sẹ́mọ̀ pé kò wulẹ̀ dá ká jẹun tán ká sì lọ sùn bẹ́ẹ̀ ẹ tó ẹ́sìlì gan ẹni tí ń sọ̀rọ̀ ẹ gan kò ní ìdírù nǹkan báwọn so ẹni tí ń sọ̀rọ̀ ẹ kò ní ìdírù nǹkan báwọn nínú ètò ìlera gan kó jẹun tán kó sùn kódà a jẹ́ pé ẹ ti gẹ́rẹ́ kéèyàn jẹun tán kọ́rẹ́sì díẹ̀ kó tó lọ sí kíni o kó tó lọ sùn ọwọ́ ajẹ́ntẹ́ bẹ́ẹ̀ àti ẹ̀ má sà jẹ́ntẹ́ náà kò sí èèyàn sì jẹ́ntẹ́ náà a jẹ́ pé ẹni yẹn gan kò gbàgbọ́ yé àsìkò téèyàn máa ń jẹ sàárì tó dáa ẹni tí súnà bá ti bọ́ fún gbogbo nǹkan ló ti bọ́ fún tó bá gbàsìkò àgbọ̀yé àsìkò téèyàn máa ń jẹ sàárì tó dáa yọ mọ̀ yìí pé èèyàn máa ń jẹ sàárì lọ́wọ́ ní tó súnmọ́ gbà tí yọ parí ọwọ́ ajẹ́ntẹ́ ó kéré tẹ̀wọ́ gún sinmi bíi 20 minutes kó tó lọ sùn ọwọ́ sinmi 20 minutes sẹ́rùn gan ò ti wọlé inú ti wọlé ọ̀rọ̀ burúkú ni bàbá yẹn sọ jáde lẹ́nu so kọ́lọ̀ ń kó ọba ní fọ̀nàmà nínú àwọn ìdájọ́ míì tí a tún fẹ́ lò òun náà ni pé ẹnikẹ́ni tí ó bá kírun kò kírun títí tí àsìkò orun yẹn fi lọ láì ní àwíjàre irú márùn tá a kà lánàá kò sí àwíjàre yẹn fún ọkàn fìrun ráre bóyá ìmọ̀ ń lọ sùn tàsìkò orun bá ti fẹ́ tó tàbí máa ń dájọ́ sí tàbí ń ṣe mọ́lúdì lọ mọ́lúdì ọlọ́jọ́ mẹ́rin ọlọ́jọ́ mẹ́ta so ẹ̀ẹ̀kan péré tí a bá ń ṣe kórè lọ torí kórè ní mọ́lúdì tí a bá ń ṣe kórè lọ tí a ń gbowó ẹ̀ẹ̀kan péré ó ní àbókìrún lójúmọ́ wọ́n kàn jẹ gbogbo ẹ̀ papọ̀ sí irú ẹni o kí ni ìdájọ́ rẹ̀ ẹni tó wòran tí ìran fi bọ́ ọmọ lọ́wọ́ kí ni ìdájọ́ rẹ̀ kí ni ìdájọ́ kó sàrun yẹn padà sí yóò lọ sàrun padà àbí ò ní san ọ̀rọ̀ àwọn àáfàá ó pín sí méjì lórí ẹ̀ apá kan ní ọjọ́ náà yẹn fún kó lọ sàrun eléyìí ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àáfàá sọ ẹ máa gbọ́ nínú wọn ni àwọn ìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tó ti bá sẹ́rí kí wọ́n ní ọ̀gọ̀ọ̀rọ̀ lọ́bì kan kò mí wípé nǹkan yẹn correct
tọ́lá lómi yóò ní ní tí jùmúrù lọ kódà lómi tí ẹlẹ́mọ̀ tún jùmúrù sí pé wọ́n ní àwọn jùmúrù sọ báyìí tó ibi tí ọ̀gọ̀rọ̀ àwọn àfáà lọ ó nìyẹn. ọ̀rọ̀ kejì táwọn àfáà sọ ni pé annahu la yajibu alayhi qada'uha wọ́n nírú ẹni kò ì sọ̀ràn èèyàn fún kó san ìrun yẹn mọ́ ọkàn wòran ó fi ìrun ráre tó fi lọ bal wala tasihhu minhu kódà wọ́n ní tó bá kírun yẹn padà ìrun yẹn ò lálàáfíà àwọn ò ní gbà lọ́wọ́ rẹ̀. ta ló ṣe lé Umar ibn al-Khattab radiyallahu anhu sàbí àgbà wabnuhu Abdullah ibn Umar wa Sa'd ibn Abi Waqqas wabnu Mas'ud àfọwọ́ ibn Hasim ó ní ma na'lamu lahum mukhalifan min as-sahaba ó ní tí Umar dúró lórí tọ́mọ rẹ̀ dúró lórí tí Sa'd ibn Abi Waqqas dúró lórí tí Abdullah ibn Mas'ud dúró lórí bàbá wa tí mo dárúkọ yìí àfọwọ́ ibn Hasim wọ́n ní àwọn ò rí ẹnìkan nínú àwọn sàbí àwọn orí kà tó wá takò dájọ́ tí ó tẹ́lọ́rùn pé Umaru ń fẹ́ dúró sí lórí yìí kò lọ bẹ́ẹ̀ àṣé ìrun lásìkò rẹ̀ mọ̀ ní agbára gan o wọ́n ní tó bá wá wòran tásìkò yẹn fi lọ tó wá lọ fẹ́ san gbèsè rẹ̀ wọ́n ní wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀ o kí wàá ní in tá a sọ yìí àwọn tó dúró lé lórí àfọwọ́ Qasim ibn Muhammad ibn Sirin Mutarrif ibn Abdullah Umar ibn Abdulaziz àti apákanú àwọn mazhabi Shafi'i Abu Muhammad al-Barbahari àwọn náà sọ Ibn Battah Dawud Zahiri Ibn Hazim eléyìí náà ni tí Imam wa Ibn Taymiyyah àti Imam Ibn Qayyim bàbá wa Albani orí tí a dúró lórí ni bàbá Uthaymin orí tí a dúró lórí èyí tí a sì dúró lórí lọ́dọ̀ tèmi náà ń lọ fẹsẹ̀ múlẹ̀ ọwọ́ àánú ọ̀gọ̀rọ̀ ọ̀run táwọn àbáyínlé kò ń kí tí wọn ò ní gbà wọ́n ní kílẹ̀ rí wọ́n lọ́lọ́ ọba àlékọ́lá sọ wípé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta. sẹ́rí di ìdájọ́ ẹni tó fi rún ráre tó fi lọ ibẹ̀ ńlá ti gbé lọ́la pẹ̀lú ògbó Ọlọ́run tó fi rún ráre tó wòran bóyá ń lọ ń sùn tó jẹ́ sàárì tán ó wá lọ jí láago 10 tí wọn ò lé mọ́sálásí kí ń dájọ́ ọ̀run rẹ̀ tọ́pìkì ọ̀lágẹ́ ni pé ìdájọ́ ẹni tó sùn tí àsìkò òrun fi lọ dàtí ẹni tó jẹ́ sàárì tán tó wá mọ̀ọ́mọ̀ lọ sùn ẹ̀yìn tó mọ̀ọ́mọ̀ lọ sùn torí pé ọ̀tọ̀ ni ìdájọ́ ọ̀run tí Islam ń sọ ọ̀tọ̀ níbi táwọn ń gbé lọ ìyẹn láfi ṣe tọ́pìkì ní ọ̀la tó rà fẹ́ gbàbéèrè bíi méjì kan tí àsìkò ẹ̀ bá wà 09 lónìí láti ká tó gbàbéèrè wá sí wà níbo ni. ní drug junction ní Ògùnpa tábà ti gba bí Fẹ́mi Johnson wọlé so níbi tí wọ́n ti máa ń ta lọ́nà Gíwá street báyìí ibẹ̀ ni wàá sí ni ó ti wáyé ní aago 10 láàárọ̀. tójú rẹ̀ dáadáa torí èèyàn ò para. láti ibikíbi tí a bá ti ń bọ̀ káwọ́ ọ̀nà láti dé tábà gba Dùgbẹ̀ wọlé ká béèrè Fẹ́mi Johnson ibi Fẹ́mi Johnson yẹn street yẹn la máa tọ̀ lọ sọ́nà Gíwá àdínì á ti rí ní junction báyìí drug junction láti Fẹ́mi Johnson ní Cocoa House ní Dùgbẹ̀ ká béèrè drug junction níbi táwọn báǹkì wà á ti rí wọn bẹ̀. so pẹ̀lú ògọ́lọ́ ní àárọ̀ yìí ibi inú ọjà tí a ti ní wá sínú ní drug junction so 090 àwọn táwọn fẹ́ béèrè 98 88 99 39 091 2 mẹ́rin 29 39 090 98 889939 wa alaikum salam. Now, kí la wí? Okay. Tá bá parí tarawih táwọn àmọ́ máa ń sọ yẹn pé náfìlà òru òní o òru òdúró márùn-ún kí ní kan sọ́dọ̀ àwọn mẹ́wàá gbogbo eléyìí kò sí inú ẹ̀sìn tó ti yé báyìí bọ̀tá bàbá wa wọ́n fi sàwọn èèyàn lójú ọ̀yìn ìpìlẹ̀ ni kò yí sí ara rẹ̀ ní tó bá wù kálukú ní ọ̀lọ́ kí ní òru náà.
Wa alaikum salam wa barakatuh. Náà. Náà. Wọ́n ní kí ló dé táwọn oníbídíà yìí ka ìrun kún. Ó ń bídíà torí pé kì í tí wulẹ̀ ń ṣe tí wọ́n ti lóyìn ẹ̀dùn ń bídíà kò wulẹ̀ ṣẹ̀sìn. Tara àtọ̀dọ̀ rẹ̀ ní í ṣe. Ẹni tí bá ń ṣẹ̀sìn ní ọ̀ka ẹ̀sìn kan. Ó ń bídíà ò wulẹ̀ ṣẹ̀sìn. Ọ̀nà àtijẹ àti mu tí ń wá náà nà. Ló jẹ́ pé tí wọ́n wà lóde ẹ̀rí pé wọn ò ní kàrún kún, wọn ò ríro. Torí kì í ṣẹ̀sìn ni wọ́n ń ṣe. Kì í ṣẹ̀sìn ló múmú lẹ́mìí wọn. So kì í ṣẹ̀sìn. Ẹni yìí béèrè lórí Facebook. Wọ́n ní kí ni ìdájọ́ ẹni tí ó ka Suratul Fatiha. Ẹni tí wọ́n gbàgbé láti ka Fatiha kò sí ìtẹ̀ràn kẹ̀kẹ́ fún ju wípé kò nírun lọ. Orí rákà tí ò ti ka Fatiha yóò nullify rákà yẹn. Yóò mú rákà mi wà tí ó ka Fatiha ń bẹ̀. Torí ní téèyàn gbọ́dọ̀ mọ́mọ́ bí irun ní Suratul Fatiha. La salata liman lam yakra bi Fatihatil kitab. Ànábì ní kò sí irun fẹ́ni tí ó bá ka Suratul Fatiha. Now, 09098889939 091292939. Hello? Wa alaikum salam. Alama mi. Náà. Ṣé ẹni tí wọ́n ní ká àwa ní ká ṣọ́ra wa torí àwa táwa lórí Facebook tí ìbéèrè yẹn ò jáde síta wọ́n ní àwa ní ká ṣọ́ra wa ká má jẹ́ káwọn fídíò à ń kọ́ bá yé wa jẹ́ wọ́n náà wà lóde kẹ́ńjẹ́ táwọn ọ̀lọ́ kírun làwọn fi lọ kírun táwọn so kálukú torí ara ẹ̀ ṣe ni o má tẹ̀ láwọn èèwò wọ́n ló máa sùn lẹ́yìn sàárì kọ́mọ́ kírun kọ́mọ́ gbà mọ́sálásí lọ so wọ́n ní kí ni ìbéèrè kejì tí wọ́n béèrè ẹni tó bá last raka lórí ìran ṣé jẹ̀mọ́ lọ́ba ni àbí tó a bá ti lè bá raka kan níbi ìran àti bárun yẹn ládàá odidi ni pé abárun so kìí ṣe àti jẹ̀mọ́ àti ìran ilẹ̀ nìyẹn bá so inshallah hello now aisala now. Kí lẹ wí sà? So wọn láwọn ṣe òṣè àti ìkírun wọn kàn wọn sí láìlá ìlàlá láìlá ànírànú ti pọ̀ nílẹ̀ Yorùbá yìí so inshallah á padà sí orí rẹ̀ lọ́la pẹ̀lú yọ̀ǹda tọlọ́run ká má gbàgbé wá sí ní Drug Junction òní ní Ògùnpa láago 10 àárọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Ramadana oṣù gbígbàdúrà oṣù ìkẹ́ pẹ̀lú àforíjì ni fún múmínì àti múmínàtú ká gbìyànjú ṣiṣẹ́ olóore ká gbìyànjú ṣiṣẹ́ olóore. Alhamdulillahi rabbil alamin kò ní jù bẹ̀rẹ̀ fún ti òní. Fún àtàbá ní ìbéèrè kàbí kejì a lè fi ránṣẹ́ sórí nọ́mbà 070106439. Bákan náà wá sí tí wọ́n sọ fún wa tá a bá ti dé Fẹ́mi Johnson ní Dùgbẹ̀ ká béèrè Drug Junction. Tábà tó wá ní ẹni ọ̀dà alternative pé a fẹ́ béèrè a lè pe nọ́mbà tá a fẹ́ fi síta àwọn elétò nìyẹn 08034271548 08034271548 wọ́n júwe fún wa dáadáa ṣùgbọ́n kò mọ̀ rárá ojú títí náà ni ìparí tó di ní ọ̀la pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run máa ṣàlám.